أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìgẹ̀ fún aṣíwájú anabi wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá anabi àti àwọn aráàlú rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. àkí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé àtẹ̀yin tẹ́ ń wò wá káàkiri ibi tẹ́ ti ń wò wá yìí pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. nídàájí tòní tí ń ṣe Ramadan 23 tí a fẹ́ gbéyàwó òun náà ni àwọn nǹkan márùn tó jẹ́ yí pé ó wà nínú ogún tó kù bá kú tó fi sílẹ̀. òkú tó kú bó ṣe kú àwọn ọ̀wọ̀ márùn kan bẹ nínú dúkìá rẹ̀ tí ó yẹ ká mọ̀ sí. ká kọ́ lọ gbà yí pé gbogbo nǹkan tá à ń lé láyé ni ọ̀sàtẹ́yìn. gbogbo mo fẹ́ kọ́lé kọ̀sàtẹ́yìn péyàn lè kọ́, mo fẹ́ ra mọ́tò kọ̀sàtẹ́yìn, mo fẹ́ bímọ kọ̀sàtẹ́yìn, mo fẹ́ lọ́kọ kọ̀sàtẹ́yìn, mo fẹ́ láya kọ̀sàtẹ́yìn, mo fẹ́ máa bọ̀ kílé ọmọ ọrọ̀ kọ̀sàtẹ́yìn. àmọ́ nkẹyọ kẹsàtẹ́yìn òun náà ní kú. ẹnba ti wá sáyé Ọlọ́run ní kullu nafsin dha'iqatul mauti. kullu nafsin dha'iqatul mauti. Ọlọ́run ní gbogbo ẹ̀mí tí bá ti mí lòkè tí mí lọlẹ̀ báyìí yóò tẹ́sítì ikú ni. kò sí Ọlọ́run sọ wà nàbí kẹ pé wa ma ja'alna li bashari min qablika al-khuld. Ọlọ́run ní kò sí ẹnìkan tá a dá síwájú wọ́n sí Ọlọ́run táwa ni ọmọ gbáyé gbére lọ. nífẹ̀ẹ́ yẹn débẹ̀ tí a mọ̀ gbáyé gbére lọ. Ọlọ́run nìkan òun lọ́ba tí sẹ́mi rẹ̀ ò ní bẹ̀rẹ̀ débi pé yóò ló parí. so ìyẹn ti dájú pé a kù. tẹ́ bá sọ yìí pé ẹ̀gbọ́n tí orin tí kú máa sọ ni yóò ní lidu lílì mọ́ ó ti wá búnú lílẹ̀ ọ̀rọ̀ bíi. lidu lílì mọ́ ó ti wá búnú lílẹ̀ ọ̀rọ̀ bíi. ẹ máa bímọ lílì mọ́ ó fúkú wọ́bùnú lílẹ̀ ọ̀rọ̀ ẹ máa kọ́lé fún tí ó padà parun tí ó dahoro gbogbo létẹ́ ẹ̀kọ́ yóò padà dahoro. so ìǹkẹ́ yọ kátó dájú náà ìyẹn gan làwọn àgbọ́yé. Ọlọ́run ní kul innal mawta alladhi tafirruna minhu. kul innal mawta alladhi tafirruna minhu
فإنه ملاقيكم. ọlọ́ni wà nàbí máa sọ fún wa pé innal mawta alladhi tafirruna minhu ikú tí kálukú ń sá fún yìí tọ́jà kí gbogbo ọ̀nà tá a lè gbà kú ńlá àwọn ti tọrọ mọ́jà tó jẹ́ olùbójú kú mọ́jà wọ́n ti já wíwà mọ́jà ni mọ́jà wọ́n kí apá kò sọ́nà kankan tọ́mọ nìyẹn máa ń gbà kú tá a ní ti tọrọ rẹ̀ láàárọ̀ yọ wà sẹ́kọ̀nà méjì mọ́jà tó jẹ́ olùbójú kú àwọn alọ́kóló kígbe mọ́jà wọn bá wa méjì wọn fi àdúrà yẹn pamọ́ dalẹ́ ní mọ́sálásí tó ti adá ẹ̀dá bẹ̀rẹ̀ sọ alọ́ àtúndọ̀sùndé mọ́jà tó dúró orun bójú kú mọ́jà yẹ àwọn alọ́kọ́lọ́ kígbe mọ́jà wọn wá bá wa mọ́jà wọn olè mí ẹlẹ́ra ọlọ́mọdé ẹ̀kọ́ ọjà wa nígbò wa ní kúsẹ́kùsì òsìkú lẹ̀ mọ́ ọlọ́run lẹ́ẹ̀kẹ́ ń sá fún bá náà ni fa iná ó mulaqikum yọ pàdé yín jọ kan fún mọ̀tòrò dúnà ilà tó wá jẹ́ pé ká kú yẹn ìbá wa ní òpin ìrìn àjò ní ikú gan ni ọba jẹ́ sinmi lábàá sọ pé walau kunna idha mitina turikina. walau kunna idha mitina turikina lakana al-mawtu rahata kulli hayy lakana al-mawtu rahata kulli hayy. àfààní tó wá jẹ́ pé tá a bá ti kú pé ikú lè rí ẹ̀ṣẹ̀ rárá torí kíná tí wọ́n yẹ kí wọ́n gbé alẹ̀ tí wọn ò ní béèrè nǹkan kan lọ́wọ́ wa ní. lakana al-mawtu rahata kulli hayy lakana al-mawtu rahata kulli hayy. a jẹ́ pé ikú ni ọba máa jẹ́ sinmi gbogbo ọmọnìyàn pàtàkì àdáàdì ti lọ sinmi rárá o ẹ má jà máa tẹ́ra ká alhamdulilayi àdáàdì ti lọ sinmi tá ló sọ máa fọ ìsinmi wo màmí ti lọ sinmi má rẹ wúlò lọ sinmi walakinna idha mitina bu'ithna. walakinna idha mitina bu'ithna. wa nus'alu ba'dahu an kulli shay'in. wa nus'alu ba'dahu an kulli shay'in. ونسأل بعده عن كل شيء. ó ní ṣùgbọ́n tá a bá ti kú tán wọ́n ó tún gbé adìyẹ padà wọ́n ó jí adìyẹ ké ọyá lágbájá ọyá délẹ̀ bóòlù sí láyé ẹ. ونسأل بعده عن كل شيء gbogbo nǹkan pátá ni wọ́n mọ̀ bí alẹ́ rẹ̀ pé bóòlù sísọ wà náírà di 2 náírà bóòlù tí náírà ṣe dìde. nígbà kú ti wá sátìn báyìí ìyẹn lọ́fà tó fi jẹ́ yí pé tó kù bá kú kalẹ̀ báyìí tẹ́mi bá jáde lára tán àwọn nǹkan kan bẹ tó jẹ́ ìwọ̀ kì í ṣe pé àǹdárò àwa káríjọ láàfin ní ibi tẹ́ni lọ gbọ́ náà lálọ́ bẹ̀ kí ló ṣẹ́kù ló kú báyìí so a ti mọ̀ ká kù ikú wa lè mú ààrẹ lọ́wọ́ ó lè mọ́ mu lọ́wọ́ kò sí tọkọ lọ ààrẹ yẹn àwọn òsì asáré wọn kọsùn náà wọn ò jí àló ti kú so ti kú kí ni nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ kàn wá ó ní pé sẹ́ẹ̀rí gbà mí bẹ tó kù bá kú ká tó sọ bọ́ síbi àwọn wọ̀ àwa tá a wà ní ẹ̀gbẹ́ ibi tó kù ti kú ojúṣe wa lákọ́ fẹ́ sọ yìí tá a jẹ́bi tá a jára tá a jọ́rẹ̀ ojúlùmọ̀ òkùnkùn kalẹ̀ báyìí ntí ọkọ tẹnu wa jáde ni pé inna lillahi wa inna ilayhi raji'un ká wá ṣe sùúrù ká má fẹnu sọkúsọ ká má wúwo kúwì ọlọ́run dá àwọn màláíkà kan ilé olókùú láwọn ọmọ ń wá káàkiri tó kù bá ti kú wọ́n sọ̀kalẹ̀ ni la tad'u ala anfusikum ànábì lọ sọ bá ń jọ tí Abu Salama kú ẹ má wọn ra yín lépè o ẹ má ṣe pé o làwọn yẹn ń pariwo torí pé ńgbà tí Abu Salama kú ànábì wọlé lọ bá ànábì wò báyìí lẹ bí ànábì ti ń wò lọ́wọ́ ànábì kẹ gbariwo ní fadọjà nurse làwọn yẹn pariwo èèyàn rí lọ kiri ànábì ní táyà wọn ṣe la tad'u ala anfusikum ẹ má ṣe pé fúnra yín o fa innal malaikata yu'minuna ala ma taqulun torí pé àmàlẹ́kà kan bẹ àmì ni wọ́n máa ṣe sí gbogbo tẹ́ bá ń sọ òun ò lè sórí rí mọ́ àmì ayé òun ti á dàrú àmì iṣẹ́ ti ẹnu níbi olókùú kí ló dé ní tí ó jẹ́ pé amúrún làbú dàmínú ní tí ó jẹ́ kó sì bú yẹn ń pa rẹ̀
òun lọ̀rọ̀ kú kí wàá lédè tó àwọn àmọ́ wọn rẹ̀ lẹ́kọ̀ọ́ torí pé nìkan kú tí wọ́n gẹ́ ń padà lọ ọwọ́ àwọn rẹ̀ lẹ́kọ̀ọ́ náà tí wàá fà mẹ́lẹ̀ká kan lẹ̀ pé ẹ̀yẹ kan bá stamp gbogbo tí kálukú bá sọ ànábì ní dáadáa ni ẹ máa tẹnu yín sọ ẹ máa sọ kọ́ ọlọ́mọba ní foríjì ọlọ́mọba ní kẹ́ ọlọ́mọba ní sígbà so bókù ṣe kú yẹn ojúṣe wa ni pé ká ṣe inna lillahi wa inna ilaihi raji'un tọ́wọ́ wa lajúlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà òkú a máa lajúlẹ̀ torí pé ojú yẹn ìrìnà yẹn lè máa wo ẹ̀mí rẹ̀ lọ báyìí nígbà ìbádẹ́ ti jáde lára kò ní lè dá padà mọ́ so àwọn àfọwọ́ lójú wálé báyìí yóò fi pàdé àwọn àgbàlagbà wọn tún máa lo mẹ́tọ́ọ̀dù kan wípé àtàǹpàkò báyìí wọ́n kàn fà fírì ojú yóò sì parí so tí wọ́n ti fà àtàǹpàkò báyìí ojú ọ̀ parí so àwọn àdàsọ bòkú àdàsọ gígùn bò báwọn kí ló wá kú òkú tó kù yìí ó kéré ni ó tóbi ni yóò ní property tó kù bá ti ní property àti ó ní o àti ò ní o tó bá ní inú property rẹ̀ láti mọ sàwọn nǹkan yìí tí ó bá ní àwa tá a súnmọ́ láàyò àwọn ìwọ̀ márùn tá a fẹ́ sọ yìí number one ó ní pé takalifu tajhiz gbogbo ìnáwó tá a fẹ́ ná lórí pé a fẹ́ lọ sin òkú yìí number one tá a kọ́kọ́ sin náà ó ní pé ẹja owó láti fẹ́ palẹ̀ òkú yìí mọ́ bó láti gbé lọ sàárè rẹ̀ ilé ìkẹyìn náà gbogbo létí kálukú nǹkan nàbùnálébò yóò ti wà ìnàmá dúníyà balahun laysa fi dúníyà thubutun nàbùnálébò yóò tà wà á ti mà tẹ̀níhàrò tìlíkàlébò yóò tù yamutu kullu libaraya subhana man la yamutu yamutu kullu libaraya subhana man la yamutu. afani innama duniya bala'un. innama duniya bala'un. ilé ayé ilé àdánwò ni laysa fi duniya ṣubú. yìí tí ọmọ lọ gbére òsì láyé yìí ṣebí gbogbo ẹ náà lọ ń wá àjọ ọ̀ọ́dà lẹ́jọ́ kan báyìí ni tíyàwó Allahu Akbar Allahu Akbar ọkùnrin kan kúnjọ́ kan ládùúgbò ọ̀dọ̀ wa fóòmù ńlá tó ṣẹ̀ṣẹ̀ rà tó lọ rà ní fóòmù tó rà last àwa lọ kí ẹ so ẹnìkan sọ fún mi kí wọn ò mọ gbé sórí fóòmù mo ní wọn bàjẹ́ fáwọn tó fẹ́ lò wọn á gbé ilẹ̀ fóòmù tó ṣẹ̀ṣẹ̀ rà. sáyé náà ní kálukú wá gbà mọ́lẹ̀ báyìí kò sí máa lọ gbére lọ kódà rọ́ọ̀gì wọ́n ní daddy bleed ẹ má jẹ́ wọ́n bleed sórí rọ́ọ̀gì wọ́n lórí rọ́ọ̀gì ẹ o àwọn tó fẹ́ jogún sọ pé kò má bleed bẹ́ẹ̀ kì í ṣe pé torí nǹkan kan àwọn máa lò tó bá kú ní tíá ó ti kú àwọn ó lò ẹ má fẹ́ jẹ̀bàjẹ́ wọ́n lọ sí wàhálà rẹ̀ wọ́n lọ́ọ́ lọ jẹ́jọ́ nínú sàárè o àwọn àmọ́ bọ́ọ̀lù láìsí wàhálà kankan. à ń kọ́lé kalẹ̀ gbogbo ẹ̀ ń rán sọ̀mùsọ̀mù dáàdì ti wọlé ó gbọ́ pé kò ń tó dájú ni pé ilé yẹn padà máa dahoro. yamutu kullu libaraya subhana man la yamutu. yamutu kullu libaraya subhana man la yamutu. gbogbo ẹ̀dá pátá ìní òkú mímọ́ ọba tó jẹ́ pé ònìkan ni ò ní kú so ọ̀dà alẹ́ ni ní tó wá kàn wá ni pé ilé ìkẹyìn sàárè yẹn náà ni ẹjẹ́ àmọ́ rántí sàárè òun láfi ń sọ gbogbo àwọn tí ń dẹ̀sìn ìlú yìí sàárè ọmọ papọ̀ ẹlòmíì tìjú àfa rẹ̀ yìí sì fi ń dẹ̀sìn ìlú ó rí pàfà àwọn dẹ̀sìn ìlú ó sì dáálé wọ́n sì dẹ̀sìn ìlú lọ kálukú náà ibi òṣòwò rẹ̀ ọ̀sán da gbogbo ẹ̀ papọ̀ wọ́n gbọ́ sínú sàárè tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí o. في ظلمة القبر لا أمن هناك ولا في ظلمة القبر لا أمن هناك ولا أبوك ولا أم يؤن في ظلمة القبر لا في ظلمة القبر لا أم ولا في ظلمة القبر لا أم هناك ولا أب شفيق ولا أخ يؤنسني أب شفيق ولا أخ يؤنسني أب شفيق ولا
يؤنسني jẹ́mọ́ ẹjẹ́ máa rántí sáré في ظلمة gbogbo tí kálukú ń ṣe القبر ọmọ dáwà Usman ibn Affan tí ẹ bá sọ̀rọ̀ sáré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí máa ń sunkún mà ní yóò máa ń sunkún ní pé wọ́n ní kí ló dé tí ẹ bá sọ̀rọ̀ àlìkámà Usman ní sunkún ó ní ọ̀rọ̀ àlìkámà síbi ibi tọ́rọ̀ bá ti ẹ̀já sí ń bẹ̀ ẹni tọ́rọ̀ rẹ̀ ọjà sí bẹ́ẹ̀ ń pọ̀ tó ẹ pálí jẹ̀ náà lọ já sí àwọn tí wọ́n wà lìjẹ̀ náà pọ̀ tó ẹ pé náà ni àwọn tí wọ́n wọ̀ náà pọ̀ ṣùgbọ́n nínú sáré ẹnìkan ni wọ́n dàgbé jù bẹ́ẹ̀ في ظلمة القبر لا أم هناك ولا nínú òkun sáré yìí kò sí ti ń jẹ́ pé ìyá mi ní nínú sáré bàbá mi ní nínú sáré kò sí o. أب شفيق ولا أخ يؤنسني kò sí àbá tó lè máa sàánú rẹ tí ọmọ sí ọ̀rọ̀ jẹrẹjẹ nínú sáré wọn wàlá áhùyò àníṣu ni kò sí ọmọ ìyá kan tó lè wá máa bọ ọ̀nà jù bẹ́ẹ̀ ayé ń gò tí ẹ lè gba àyàn méjì wọ́n ti rí ọmọ bẹ́ẹ̀ wọ́n rí ọmọ bẹ́ẹ̀ ẹja máa rántí rẹ̀ ẹja máa rántí rẹ̀ so wọ́n ń tí ó wá kàn ní pé bókù ṣe kú kò sí ní tó kàn wọ́n mọ́ ju yí pé ká ṣe kí ni lọ ká wá palẹ̀ òkú yẹn mọ́ gbogbo ètò ìnáwó tá a wà ná lórí pé a fẹ́ lọ sin òkú èmi ọ̀sán náwó à ń ra tá à ń rí pò bí aṣọ tá a fi sòkú ilẹ̀ tá a fẹ́ gbẹ́ inú ṣẹ̀ríà Islam á fowó gbẹ́ sáré ni tá a bá ra àwọn tó faraṣe wọn faraṣe ni ẹ yọ nù pọ́pátì òkú tó kù nù ogún rẹ̀ tó kù ẹ yọ owó ń bẹ̀ fáwọn tí ó gbẹ́ sáré ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé bó ṣe kẹ́ ẹ lọ gbà wọn Haúsá àbí àwọn tó bá jẹ́ pé wọ́n ń gbẹ́lẹ̀ iṣẹ́ àwọn kan ni ìyẹn ni perfection fi wà ń bẹ lónìí ọ̀gọ̀ọ̀rọ̀ òkúta àǹsí tí ìbá sì ń tí ẹ bá gbé lọ mọ́kíbára ní tí wọ́n bá gbé lọ ọtẹ́ gan náà tí ẹ gbé lọ ọtẹ́ tó wá jẹ́ pé faransé náà ni àwọn èèyàn kàn dulẹ̀ díẹ̀díẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ ọtẹ́ wa náà ò tí ì stáǹdì wọ́n kàn dulẹ̀ díẹ̀díẹ̀ báyìí gọ́tà là ń sèyàn sí kì í ṣe sáré ṣùgbọ́n tó wá jẹ́ pé àwọn tó bá ṣẹ́ wọn ẹ ti chájì wọn láfi sọ fún gbogbo àwọn àfáà jòkújòkú ní tẹ́ fi lọ ń gbẹ́ fílòpù ní olókùn ẹ máa gbé sáré ta kẹ charge àwọn ọmọ olókùn pé èló ń sáré 50,000 nínú ìdáfẹ́ gbé 50,000 70,000 80,000 100,000 iṣẹ́ ni ọ wà lójú ayé ànàbì ẹni tí ń gbé sáré láàdì wà ẹni tí ń gbé ṣákù wà nígbà tánàbì kú tán àwọn sàbẹ ní èwo ni ká gbẹ́ ṣé láàdù ni ká gbẹ́ fànàbì ní àbí ṣákù wọn ní ẹja ránṣẹ́ tí ń gbẹ ẹni tó jẹ́ spati nídìí láàdì ẹ̀rọ ránṣẹ́ pè wá ẹni tó jẹ́ spati nídìí ṣákù ẹ lọ ránṣẹ́ pé wá ẹ ń bá ọkọ dé nínú àwọn méjèèjì ńlá lò fànàbí Ọlọ́run ò sì ní sẹ́sà nǹkan fànàbí àfin tó bá dá wọ́n sì ránṣẹ́ sáà méjèèjì ẹni tó kọ́kọ́ dé lórí láàdù yẹn làwọn afáfẹ́ sọ fún wa pé láàdù yẹn ó lóore ju ṣákù lọ ṣùgbọ́n kò sí ní téèyàn fi sòkù téèyàn ò fi sín ó fẹ́ pa àwọn tí ń gbẹnu owó tá a san fún wọn owó aṣọ àwọn tí ó bá wa gbé ẹlòmíì lè ti máa bara jẹ́ ẹjọ́ máa sọkún tí ò lè lókùn gbé máa lẹ́kùn mọ́lẹ̀ ká tètè palẹ̀ òkú yẹn mọ́ ànábì ní asiri ubili janazati ẹ ètè lọ sin òkú tó kù bá ti kú ẹ má dàdúró ẹ ọmọ kan wà ní Kánò kò tí ì ti Maiduguri dé ṣé tó bá dé sí yóò jẹ ni òkú mùsùlùmí ìpẹ́ńlẹ̀ bó ṣe wà pàápàá ẹgbẹ́ kó tó ẹ pé yan rí ni ẹ lọ gbé pàṣẹ dẹ́sẹ́ olóore tó ṣe ibi tí ibi ayé òdodo ló ti dé o ayé òdodo tá à ń pariwo fún kálukú ara wa tá à ń di gbogbo ẹ̀ ń dínkù di o sàárè náà ni awwalu manazil al-akhirah àkọ́kọ́ ẹkùlé àlìjẹnà àlìkíámà sáré ni ntí ó ṣẹlẹ̀ sí àlìkíámà mi téèyàn ó ti mọ̀ nù sọ̀rọ̀ mi ọjà sí dùnú ibẹ̀ ni sọ̀rọ̀ mi ọjà sẹ́kùn ibẹ̀ ni ìdí tí sùmọ́nù fi máa ń sọkọ́nù á wàá yọ gbogbo owó ìpátá á yọ mi property òkú pé òkú tó kù yìí o ẹ̀jẹ̀ á yọ gbogbo ilé mi property rẹ̀ ọ̀yà ẹ̀yọgbá ẹ̀yàwó ọ̀yà lọ́ra sọ ẹ lọ sí gbogbo ẹ̀ tọ́bọ̀ wá wùwà àrèrè tí ó sọnù fámìlì pẹ̀ filẹ̀ kódà kọ́ mọ́jẹ̀nu fámìlì ká ẹni ọlọ́run kan kó à ìyá alágbájá kú akéde kan kú kó pè ẹ mọ̀ wọ̀rí so gbogbo ètò tí wọ́n fi sin wọn aṣọ tí wọ́n lò mo gbé èmi náà fẹ́ fi lójú rí ọlọ́run èyí á máa fi sùn nǹkan wájú ọlọ́run pé torí pé ìbò àṣírí ni nígbà tá a wà láyé kálukú wa àṣì ó hù ara wa lẹ̀ ẹ ń fojú òkú láre ni kẹ́ ẹ máa gbélẹ̀ ó ti kú báyìí kẹ́ ẹ máa wà lẹ̀ kẹ́ ẹ máa wòran bàbá wa máa dùn ọlọ́mọba ní kẹ́ wọn o ọlọ́mọba ní kẹ́ wọn bàbá yẹn lu ayé wọn dáa inú àsọlẹ̀ tí a bá sọ ni pé tí n bá kú irun míì kò gbọdọ̀ bá mi láyé kẹ́ ẹ má ti ìsinmi irun kan gbọdọ̀ bá mi láyé kẹ́ ẹ má ti ìsinmi kó wá ní irun kan báyìí bá mi òkú mi wà nílẹ̀ kò ṣẹlẹ̀
lápẹẹrẹ kí yòókù ń zúrì ẹ má jà sírí òótó tẹ́ẹ̀bì lọ sí mi pé àṣírí wa tẹ̀tọ́ wa ń wòran rárá o irun mi tí ó bá mi nù sáré ni kò ti lọ bá mi ní ẹ fi sin wọn pàápàá ní táwọn èèyàn náà gidi máa ń sọnù kì í ṣe pé ẹ jẹ́ ká yọ gbọ́kọ̀ràn ọmọ ẹ ti lọ gbélé àìjókòkò ọ̀pẹ ńlẹ̀ but ìwọ yẹn inú property òkú láti yọ àmọ́ màá mi lè sọ pé ẹ wá ẹ gbà kọ́ ọmọ múlẹ̀ kálukú náà fi ń du àlùkìyámà rẹ̀ àmọ́ ìwọ ni ojúṣe ni tá a gbọ́dọ̀ yọ inú property òkú àmọ́ kì í ṣe pé dandan gbà wà nínú ẹ má ṣe o inú property òkú wọn ti dáa lè yọ tá a bá rẹ̀ ń tó ṣe kí ni o tó volunteer láti bá wa ṣe nǹkan yìí kò sábúrú a kọ́kọ́ ṣe léyàn ìyẹn ni pé a bà sí rí òkú nù apalẹ̀ òkú mọ́nà Yorùbá sọ yìí pé ẹni tí ń sunkún òkú kò tẹ̀yìn òkú ṣe ẹni tó sin òkú gangan ló tẹ̀yìn òkú ṣe tá a bá ń sunkún mẹ́ta sunkún dọ̀la kò da òkú yẹn kò dọ̀ òkú yẹn mọ́ ká palẹ̀ mọ́ ìwọ àkọ́kọ́ nù ẹni tí màá jà sí pé kéré kan bóyá Yorùbá ọ̀rọ̀ wa ní agbára ọ̀rọ̀ wa ní agbára àwọn èèyàn kọ̀ lọ́ máa ń wo pé kí ni a fi ilẹ̀ nǹkankan ta ló nígbà ta ló làwo òkú sí wà lẹ̀ wọ́n ti ń jà sí property láì tí ì sin òkú ẹlòmíì ò tiẹ̀ lọ máa pè gan ọgbà ọjà lọ ní ńlọ náà màlúù pé ọmọ bàbá àwọn ti kú kò tí ì fojú kan báyìí wàláì àti ríyìn o tí àmọ̀ tó jí padà tí ń sunkún ká kọ́mọ̀jì o ó ti lọ náà màlúù lẹ̀ olùsí ọmọ nù alikama kì í ṣeré o àbá àwọn ní ọjọ́ bí eré kì í ṣeré. ọjọ́ bí eré ni kì í ṣeré ilé ayé kì í ṣàwàlọ. ilé ayé kì í ṣàwàlọ. fẹ́ni láròjinlẹ̀ àtàmọ̀dájú. fẹ́ni láròjinlẹ̀ àtàmọ̀dájú. àwọn tí wọ́n ti lọ ṣe bí wọ́n di tán. àwọn tí wọ́n ti lọ ṣe bí wọ́n di tán. kí la fẹ́ kán sọ táwa náà bá lọ. kí la fẹ́ kán sọ táwa náà bá lọ. àkóńgbẹ gbogbo mùmínì náà. àkóńgbẹ gbogbo mùmínì náà. láti bẹ̀rẹ̀ ṣe bá wa náà ní. láti bẹ̀rẹ̀ ṣe bá wa náà ní. tó fi dọjọ́ ẹni tá tún ríra wa. tó fi dọjọ́ ẹni tá tún ríra wa. Ọlọ́run má ṣe ìlọ́yọ̀ kan tó kù. Ọlọ́run má ṣe ìlọ́yọ̀ kan tó kù. tó bá parí jẹ́ ká tún ríra wa. tó bá parí jẹ́ ká tún ríra wa. alhamdulillahi rabbil alamin kò ní jù báyìí lórí tìyẹn ètò Al-Basira fún ti sáà tí a wà yìí àwa tí a jọ mú ètò wá sí ojú ìwòran yín afáwa Yusuf Adédoyin Ajánásì àjọ kópa lórí ètò fún sáà tí a wà yìí ni àwọn sáàsù àti àti bá a sọ látàrọ àwọn náà ní Alhaji Sulaiman Buni Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè tá a bá ní ìbéèrè kan àbí kèyí tí a fẹ́ bí wọ́n lẹ́yìn ètò a lè pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09058422793 kágbọ́ lẹ́ẹ̀kan sí 09058422793 olùdarí ètò ní àfáàdì Diwanullahi Muhammad Jami aka májèbàjẹ́ oníwàkà sunna ìpàdé tún di àfẹ́mọ́jú ní àárọ̀ ọ̀la wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh.